baka kashe wannan mai shin ba? They off am now. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدبفون الله سبحانه وتعالى، أترى إكاتي فوجشن الله محمد صلى الله عليه وسلم. إكا الله بلدا تيوني تنكم با أولى إلي جتا الله سبحانه وتعالى، èyí tí ò ní tán tí ò sì ní parẹ́ kó má bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, kó má wá dó lórí ẹnìkan, kó má bá àwọn ará ilé àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tó bá tẹ̀lé ojú ọ̀nà wọn, tó tẹ̀lé ìlànà dáadáa tí wọ́n ṣe, tí Allah bá yẹ́dà pa wọn láṣẹ rẹ̀, tí Ànábì sallallahu alaihi wasallam náà dẹ̀ ṣì lẹ́sìn, kí ìkẹ́ náà kó má bá gbogbo wọn lápapọ̀. Àwa tí a ṣẹ́kù lórílẹ̀ ayé, à ń bẹ Allah subhanahu wa ta'ala ipe kó jọ kó dákun kó má ṣàjẹ́ káwa náà lè ṣe dáadáa bí àwọn ẹni ìṣíwájú ṣe ṣe, kó wá ṣàmójúkó àwọn àṣìṣe wa bákan náà. Àìpẹ́ yìí ni wọ́n fi ọ̀rọ̀ Àfáà Akéwùgbà Gold, wọ́n fi ọ̀rọ̀ Àfáà Akéwùgbà Gold ránṣẹ́ sí mi nípa
àwọn reconciliation tí wọ́n sọ pé wọ́n ń ṣe káàkiri ní Ògbómọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So àwọn ọ̀rọ̀ kan wá wà tí àfáà Akeugba Gold sọ. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Ẹ bá wa share program yìí, barakallahu fikum. Àwọn ọ̀rọ̀ kan wá wà tí àfáà Akeugba Gold sọ tó já sí wípé ó bùkátà sí èsì, so ó sì bùkátà sí kí a jẹ́ kí nǹkan kan yé wọn ó yé báyìí nípa àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn. Dó ó lè ní àwọn ẹni tí wọ́n ń sọ̀rọ̀ yẹn tàbá kó mọ́ já sí pé àwa ni wọ́n ń rí fà rẹ̀ sí, àmọ́ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tó wá sí pé generally, so a gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí rẹ̀ nítorí fa ẹnikẹ́ni tí ó bá sọ fún àwa nílẹ̀ Yorùbá àbíkẹ́ tí ó bá pèpè nílẹ̀ Yorùbá yìí pé àwọn èèyàn wọ́n ṣàrífin Mudirul Markaz Afa Habibullahi Adam, ẹni tí ó bá ṣe irú dáwà bẹ́ẹ̀ wallahi thumma billah àwa tó ń tọ̀ wọn àní ṣe kí ni àníjọ rẹ̀, torí ó ń tọ̀ ohun tí ó bá sọ pé ẹnìkan rí Mudiru fín àbáwọn kan sọ̀rọ̀ Mudiru wọ́n fèsì fún Mudiru, ẹni tí ó bá sọ̀rọ̀ rẹ̀ á wà pé ó ń tọ̀ wọ́n sọ pé wá ń bí ṣé ẹ sí nínú ayé yìí, ẹ ṣẹ̀mí nínú ayé yìí ní ìgbà tí Mudiru fi ń bá ẹ̀sìn Allah bẹ̀rẹ̀ dájẹ́, tí Mudiru dẹ̀ dẹ́kun àti máa ṣe, Mudiru sì ń ṣe títí dè sí, ó kàn ti ṣe kí ni, ó kàn ti dínkù sí ti tẹ́lẹ̀ ni. A jẹ́ kó yóò ń tọ̀ ń pé ẹ wá ń bí ṣé inú ayé yìí kọ́ la jọ wà ní tí Mudiru ń bú àwọn sàábí ànábì. So gbogbo àwọn eléyìn ẹ fẹ́ káwọn àlùmọ̀ kí wọ́n gbàgbé lórí rẹ̀ ìgbàtà àyà dìndìnrìn a sì ń sọ, mò ń sọ dáadáa ipe tẹ́yìn bá gbàgbé tí gbogbo yín bá gbàgbé nítorí pé ìmọ̀nà ò pé lára yín, àwa ń tiwa ò lè gbàgbé. So tí Mudiru ò bá tún nǹkan yẹn ṣe, tí Mudiru ò bá sì tún bá kò níbi nǹkan yẹn níta gbangba bọ́n ṣe sọ fáwọn èèyàn, oye àwọn ò lè gbàgbé tẹ́yìn bá gbàgbé. So àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ nínú àwọn àna àti ìṣìnà tó yá sí wípé Mudirul Markaz ṣe lórúkọ kíni, lórúkọ ìsìláàmù tó wọ́n dẹ̀ pa àwọn èèyàn sí lórúkọ ìsìláàmù tó dẹ̀ já sí wípé baba ńlá ìmọ̀ kan ni àwọn kan tí Mudiru sọ yẹn, oye so baba ńlá òdo òun ni àwọn kan tí Mudiru ṣe yẹn. So kẹ́yìn wá gbá máìkì mú kẹ́ wá sọ wípé kò sí ọ̀rọ̀ táwọn kan ò sọ sí Mudiru sọ ìtọ́jú bẹ́ẹ̀ lọ sáwọn ẹni ìṣíwájú. Ẹ jẹ́ ń plé ọ̀rọ̀ Àfáà Akeugba Gold yẹn ká gbọ́ kó má dàbí pé bóyá a kàn máa sọ ní ẹnu. So ẹ ká gbọ́n tí Àfáà Akeugba Gold ni mo máa ń gbọ́rọ̀ kan lẹ́nu wọn. Bàbá ní báwọn ọlọ́tẹ̀ bá ń dìtẹ̀ ẹ̀yin ẹ máa ṣe ètò lọ, ètò ní ó padà fọ́ ẹ̀ láti bí ọdún mẹ́rin tó ń tẹ̀lé owó ìfún tó fẹ́ ní Ògbómọ̀ṣọ́ ìta àbásọ́ra yóò fẹ́ di gbogbo lẹ́yìn wa. ba za mu amfani da shi tukunna ba za ka yi wannan bak da abubuwan nan ba tí wọ́n bìlíf pé gbogbo àwọn àgbàlagbà yìí ní káwọn kọ́kọ́ pàṣẹ ẹgbẹ́ kan náà. Kò sí àgbàlagbà tí a fi ẹnu wọ́n fi ẹnu ìtẹ̀ka ẹ̀fí gbogbo àgbàlagbà tá a nílẹ̀ Yorùbá. With the intention pé àwọn fẹ́ hijack power àwọn bàbá yìí. Ó dé level débi pé ẹ̀rù ń ta gbogbo àwọn bàbá yìí. Ìyẹn ló fà tí gbogbo àwa fi jáde. Ẹ jẹ́ ń dá padà. Ọmọ iṣẹ́ mi kí ni bá sọ̀rọ̀ bàbá ní báwọn ọlọ́tẹ̀ bá ń dìtẹ̀ ẹ̀yin ẹ máa ṣe ètò lọ, ètò ní ó padà fọ́ ẹ̀ láti bí ọdún mẹ́jọ nílẹ̀ yìí. Owó ìfún tó fẹ́ dé Ògbómọ̀ṣọ́ ìta àbásọ́ra yóò fẹ́ di gbogbo lẹ́yìn wa. Àwọn movement kan náà dìde tí wọ́n bìlíf pé gbogbo àwọn àgbàlagbà yìí ní káwọn kọ́kọ́ pàṣẹ ẹgbẹ́ kan náà. Kò sí àgbàlagbà tí a fi ẹnu ẹ̀tẹ̀ kan, wọ́n fi ẹnu ẹ̀tẹ̀ kan ẹ̀fí gbogbo àgbàlagbà ta nílẹ̀. Tọ́ gbogbo alágbọ́n tí Mr. Akeugba Gold Àfáà Akeugba Gold ń sọ ipe ọ̀rọ̀ kan bẹ tí àwọn máa ń gbọ́ lẹ́nu bàbá àwọn Mudirul Markaz. Tọ́ Mudiru yìí ṣe bàbá tiwa,
àwọn òsì tọrọ rú bàbá bẹ́ẹ̀ táwọn fi fàyè lẹ̀ kálọ́bà ẹ̀dà ká má bá ní kankan tó dàbí irú mùdírù kálọ́bà ẹ̀dà má jẹ́ ká ní ìbátan pẹ̀lú wọn rárá àti rárá so tá a bá ń lọ wa kálọ́bà ẹ̀dà jẹ́ káwọn eléyìí náà máa ń lọ tí wọ́n bá fẹ́ ṣe ẹ̀sìn alọ́bà ẹ̀dà oye wọ́n ní ọ̀rọ̀ kan bẹ táwọn máa ń gbọ́ lẹ́nu mùdírù tó já sí wípé mùdírù ní táwọn lọ́tẹ̀ bá ń ṣẹ̀tẹ̀ kí àwọn elétò máa ṣètò lọ ipe ètò ni ó gbára ṣe kíni ni ó padà borí ọ̀tẹ̀ wọ́n ní àwọn múfmẹ́ǹtì kan ló dìde ńlẹ̀ Yorùbá láwọn ọdún mélòó kan sẹ́yìn tó wá sí pé àwọn múfmẹ́ǹtì náà ni pé kí wọ́n kọ́ gbá àwọn bàbá sẹ́gbẹ́ náà kí wọ́n kọ́ ṣe kíni kí wọ́n kọ́ gbá àwọn bàbá kí wọ́n gbá àwọn sẹ́gbẹ́ náà káwọn lè bá lágbára àfáà Kéwúgba Gold kí ni tá pé múfmẹ́ǹtì mùdírù tí mùdírù bú àwọn sàábẹ́ ànábì nínú rẹ̀ kí ni tẹ́ fẹ́ ká pé múfmẹ́ǹtì mùdírù tí mùdírù ba ẹ̀sìn alọ́bà ẹ̀dà jẹ́ pẹ̀lú múfmẹ́ǹtì náà kí lẹ fẹ́ ká pé irú múfmẹ́ǹtì yẹn torí ẹ̀ máa tó ṣẹlẹ̀ ní mùdírù máa wà nú àwọn ẹni tí àfáà Kéwúgba Gold máa ń rí fà sí gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ń bíbà yìí fà wallahil azim mùdírù ń bẹ nú àwọn ẹni tí àfáà Kéwúgba Gold ń rí fà sí gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà wípé àwọn múfmẹ́ǹtì kan làwọn kan wọ́n ṣe kíní kan mùdírù ń bẹ nú àwọn ẹni tí ẹ máa gbọ́. Kò sí àgbàlagbà tí a fi ẹnu ẹ̀tẹ̀ kan wọ́n fi ẹnu ẹ̀tẹ̀ kan ẹ̀kú gbogbo àgbàlagbà ta nílẹ̀ Yorùbá with the intention pé àwọn fẹ́ hijack power àwọn bàbá yìí ó dé level débi pé ẹ̀rù pa gbogbo àwọn bàbá yìí ìyẹn ló fà tí gbogbo àwa fi jáde kò sí orúkọ bútàn pé gbogbo wa tán kò sí súnà bútàn fún wa tán àwọn ìjọ yìí burú débi pé tẹ́ bá wo gbogbo kọ́ńtì lọ lánàá kọ́mẹ̀ntì àná yàtọ̀ sí tèmi àwọn ìwà láti wá ṣàbòsí nígbà tá a wà lọ́dọ̀ kábíyèsí a fún wọn ní ọ̀nà wọn respect wọn bọ́lọ̀ sí pa wá lásẹ̀ ìgbà tá a wà lọ́dọ̀ Imam Tọ́lá a fún ní ọ̀nà rẹ̀ àti respect yẹn ìgbà tá a wà lọ́dọ̀ ẹ̀yin Ayélára a fún yín ní ọ̀nà yín àti respect yín ìyẹn ò túmọ̀ sí pa wà bias wọ́n rán wa wá wò ni wọ́n rán wa pé ká lọ dájọ́ ẹ wá dàpọ̀ bí gbogbo ilẹ̀ Yorùbá ò bá ṣọ́ra movement yẹn Ọlọ́run ti bá wa kápá èdè level kan orúkọ wọn ni wọn pe bàbá àmójúrò Markaz kan tán. ẹgbọ́n àbí wàlá alábòsí burúkú ni ẹ sì sọ pé ẹ lọ́bẹ̀ẹ́ lọ ṣàbòsí anta zalimun li nafsik la li ahad alábòsí burúkú lẹ jẹ́ fúnra yín kìí ṣe fẹ́ nìkankan ẹ̀sìn sọ fáwọn èèyàn pé ẹ wá sílé Ayélára láti lọ ṣàbòsí ẹ̀ ń sọ pé ẹ lọ s'Ógbómọ̀ṣọ́ láti lọ ṣàbòsí ṣèbí ẹ sọ pé iṣu lẹ́fẹ́ lọ sẹ́tù mẹ́yùn èwo ní ìpolówó mùdírù tẹ́ lọ ń ṣe nílé àwọn onílé lágbólé àwọn alágbólé kí mùdírù gbé yín lọ ságbólé tí wọ́n kẹ́ lọ ṣe polówó mùdírù lágbólé tí wọ́n náà ṣé kẹ́ lọ ṣe polówó mùdírù ni wọ́n sọ pé kẹ́ wá ṣe lágbólé àwọn alágbólé ni ẹ sì sọ pé ṣàbòsí ẹ wá tún fẹ́ sọ ẹ̀ tún wọ́n sọ rédèrèdè ipò kọ̀wó ni wọ́n pé bàbá yín mùdírù tán ó kọ̀ wọn pé bàbá yín mùdírù tán ó kọ̀wó ní mùdírù pé àwọn olùmọ̀ ìsìláàmù nílẹ̀ Yorùbá ẹ jẹ́ n jókòó dáadáa Alájà Kéwúgba Gold ó kọ̀wó ní mùdírù pé àwọn olùmọ̀ ìsìláàmù nílẹ̀ Yorùbá tán ó kọ̀wó ní mùdírù pé Ibn Taymiyyah tán Ibn Taymiyyah tí bàbá mùdírù kọ kalẹ̀ sínú tíra ipe nínú àwọn ẹni tí wọ́n tíra yóò dàbí pé ń bẹ nínú stọ̀ wá ń bí báyìí kó tó di pé mo travel tàbí mo mú tíra yẹn wá sí ibi báyìí kó tó di pé mo travel. mo sáàmọ̀ pé tíra yún bẹ́m̀bí kí ni ó kọ tí mùdírù pé Ibn Taymiyyah àtànlẹ̀ Yorùbá
alájà kí ó gba gold kí ni orúkọ tí mùdírù tẹ́ ń sọ pé bàbá yín mùdírù tẹ́ ń pè bàbá yín ó kọ wo ni mùdírù ò ṣe kí ni ó kọ wo ni mùdírù ò pè àwọn Ibn Taymiyyah tán nílẹ̀ Yorùbá ó kọ wo òun ni mùdírù ò pè àwọn Muhammad ibn Abdul Wahhab tán nílẹ̀ Yorùbá ó kọ wo ni mùdírù ò pè àwọn al-Bukhari tán nílẹ̀ Yorùbá ó kọ wo ni mùdírù ò pè àwọn àfẹ́ẹ̀sìn tán nílẹ̀ Yorùbá ó kọ wo ni mùdírù ò pè wọ́n tán nílẹ̀ Yorùbá alájà kí ó gba gold mùdírù sọ pé Muhammad ibn Abdul Wahhab a máa gbé aṣẹ́wó wallahi alazim mùdírù yẹ ẹnu wọn sọ pé Muhammad ibn Abdul Wahhab a máa ṣe kí ni a máa gbé aṣẹ́wó àwọn òfin eléyìn àfi tara pé ká sọ pé mùdírù náà máa ṣe bẹ́ẹ̀ wá nídìí gbogbo yẹn kò sí tó kàn wá àwọ tọwọ́ bọ̀rọ̀ tí mùdírù bá sọ pẹ̀lú ìmọ̀ tá sì fi yáwó yẹn pé aláìmọ̀kan lẹ́ni yìí tọ́ in tí mùdírù sọ nípa Muhammad ibn Abdul Wahhab pé Muhammad ibn Abdul Wahhab wọn máa gbá aṣẹ́wó fún nǹkan bẹ́ẹ̀ ẹni kí mùdírù fìbí tó wà nú àkọọ́lẹ̀ hàn yín pé Muhammad ibn Abdul Wahhab wọn máa gbá aṣẹ́wó fún so ókè mùdírù lè yanu máa sọ̀rọ̀ sáwọn olùmọ̀ Islam bó ṣe wù mùdírù lè máa tọwọ́ bọ̀ ẹ̀sìn Allah bẹ̀ẹ́dà bó ṣe wù kí mùdírù kẹwàá retí kí mùdírù fara rọ kẹ́nì kankan mọ́ wà sọ̀rọ̀ ìntẹ́fẹ́ sọlẹ̀ yóò bá dàyún ẹ̀ lérí ṣe wallahi mo fi Allah bẹ̀ẹ́dà mo fi búra fa Ibn Taymiyyah Muhammad ibn Abdul Wahhab Sheikh Adamu kọ wọ́n sínú tírà tí ń bẹ lọ́wọ́ mi yìí ipé àwọn olùpèpè Islam tí wọ́n gbajúmọ̀ tó já sí wípé ó yẹ kéèyàn wá òkọ́ ṣe wọn fi ṣe kíni fi pèpè sínú Islam so bàbá Adamu sì kọ tani sí wọ́n sì kọ Muhammad ibn Abdul Wahhab síbẹ̀ bó tẹ̀ já sí wípé wọ́n kọ àwọn alágbàkó Ikhwanul Muslimun kan síbẹ̀ àwọn Hassan Banna so bó tẹ̀ já sí pé wọ́n kọ àwọn eléyìn náà síbẹ̀ so oye ohun rí nínú tírà tí ń bẹ lọ́wọ́ mi yìí tírà yìí ni wọ́n ń pè ní ad-dinu nasiha Sheikh Adamu ni wọ́n kọ ní tírà pẹlẹbẹtẹ rí tí ń bẹ lọ́wọ́ mi ad-dinu nasiha yìí ẹ lọ ka page 31 Sheikh Adamu sọ pé al-u'adh ma'rufun min suduri al-islam ila al-yawm àwọn oníwàásí tó já sí wípé àwọn èèyàn mọ̀ láti ìgbà tí Islam ti bẹ̀rẹ̀ títí di òní yìí so amsal al-imam Malik ibn Anas al-imam Ahmad ibn Hanbal Hassan al-Basri wa Sa'id ibn Jubair wa Amru ibn Ubayd wa Sa'id ibn al-Musayyab thumma al-imam al-Ghazali wa ibn Taymiyyah wa ibn Taymiyyah wa ibn Taymiyyah wa ibn al-Qayyim wal-Izz ibn Abd as-Salam ومحمد ابن عبد الوهاب رحمه الله ومحمد ابن عبد الوهاب Sheikh Adamu kọ wọ́n sínú tírà àwọn ipé àwọn oníwàásí tó gbajúmọ̀ táwọn èèyàn mọ̀ Sheikh Adamu máa mú wọn wá sí bíbáyìí láti fi ṣàpèjúwe àwọn oníwàásí tó yá sí pé wàásí wọn wọ́n gùdùn bí wàásí bẹ́ẹ̀dẹ̀ ni wọ́n máa try manifa wọ́n máa gbìyànjú bí Islam manifa so kí aláìmọ̀ kan olódo kan tí ó ké kankan tí ó lájú kankan nínú ìmọ̀ kó wá jókòó sórí àga mùtàálìmù kan kó wá jókòó sórí àga kó wá máa sọ pé wọ́n gbáṣẹ́wó fún Muhammad ibn Abdul Wahhab ẹni tí bàbá rẹ̀ kọ sínú tíràfà wallahi ọ̀rọ̀ tí mùdírù sọ yún ká ní mùdírù bá mọ bó ṣe yẹpẹrẹ bàbá tí ká ní mùdírù bá mọ bí ọ̀rọ̀ yẹn ṣe yẹpẹrẹ Sheikh Adamu sí ipé ẹni tí Sheikh Adamu kọ sínú àwọn oníwàásí tí wọ́n lámìlaka àwọn oníwàásí rere so kí mùdírù sì yanu sọ pé wọ́n gbáṣẹ́wó fún bàbá wọn sì kọ Muhammad ibn Abdul Wahhab sínú tírà so ẹ lọ túnra yín ṣe kẹgbẹ́rẹ́ dèrèdè jákujáku lọ tẹ́bà lè kẹ́kọ̀ọ́ nípa ìsìláàmù kẹlọ mọ́ mú gàrí so tí ẹ bá lè ṣe kíni tí ẹ bá lè kẹ́kọ̀ọ́ nípa kíni nípa ìsìláàmù ẹ lọ mọ́ mú gàrí ẹ lọ mọ́ ṣe kíni ẹ lọ mọ́ mú gàrí alájà kí ó gba gold so ẹ lọ mọ́ ṣe kíni ẹ lọ mọ́ mú gàrí so ẹ lọ máa ṣe kíni ẹ lọ máa mú gàrí
ẹ lọ máa ṣe kí ni ẹ lọ máa mu gari mudiru gurin nan ka san akwai datti akan gurin nan ko ka share to kai kokari ke so mudiru pé Muhammad ibn Abdul Wahhab ní pé ẹni tí wọ́n gbàṣẹ́wó fún mudiru sọ pé wọ́n gbàṣẹ́wó fún Muhammad ibn Abdul Wahhab mudiru sọ jáde lẹ́nu pé wọ́n gbàṣẹ́wó fún Muhammad ibn Abdul Wahhab bàbá wọn sì kọ Muhammad ibn Abdul Wahhab kalẹ̀ sínú tírà gẹ́gẹ́ bí àfọ oníwàásí tó gbajúmọ̀ mọ́rú yẹpẹrẹ tí mudiru ti fi ọ̀rọ̀ yún yẹpẹrẹ bàbá wọn mọ́rú aburú tí ọ̀rọ̀ tí mudiru yún sọ mọ́rú aburú tó kó bá ọ̀rọ̀ tí nǹkan tí bàbá Ádámù kọ kalẹ̀ mọ́rú aburú tó kó bá ipe ẹni tí Sheikh Ádámù recognize gẹ́gẹ́ bí àfà onímímọ̀ aṣewáàzí tó gbajúmọ̀ táyé gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tó sì wà lórí dáadáa kí mudiru wá ẹnu sọ pé wọ́n náà rọ̀ àbùtọ́ sí pé wọ́n a máa gbáṣẹ́wó fún nǹkan kan bẹ́ẹ̀ bàbá wọn sì kọ Muhammad ibn Abdul Wahhab yẹn kalẹ̀ sínú tírà so irú kí nìyẹn ẹ wá ní káwọn èèyàn máa sọ̀rọ̀ sí mudiru so ẹ wá ní káwọn èèyàn máa wo mudiru ràn irú dédé jákujáku wo lẹ́ ń sọ yẹn náà so gẹ́gẹ́ bí bàbá yín mudiru lọ́dọ̀ àwọn ta ni ẹ̀yún àwọn ẹni tí wọ́n fẹ́ kàn ṣe tó yá sí pé dédé ìdán fẹ́ máa bá ká àwọn tiwa àwa fẹ́ kàn ṣe tiwa. àwọn ìwà láti wá ṣàkóso. nígbà tá a wà lọ́dọ̀ kábíyèsí a fún wọn ní ọ̀nà wọn respect wọn bọ́lọ̀ sí pa wá láṣẹ. ìgbà tá a wà lọ́dọ̀ Imam Tọ́lá a fún ní ọ̀nà rẹ̀ àti respect yẹn. ìgbà tá a wà lọ́dọ̀ ẹ̀yin Ayélára a fún yín ní ọ̀nà yín àti respect yín. ìyẹn ò túmọ̀ sí pa wà bias. wọ́n rán wa wá wò ni wọ́n rán wa pé ká lọ dájọ́. ẹ wá dàkọ bí gbogbo ilẹ̀ Yorùbá ò bá ṣọ́ra movement yẹn Ọlọ́run ti bá wa kápá èdè level kan orúkọ wọn ni wọn gbé bàbá Mudiru Markaz gàtà. ẹ gbọ́. Yorùbá ní wọn yìí lè bu àgbàmù sí níwọ̀n yìí mọ́ ìyẹn jẹ́ number 1. ẹ gbọ́ afáàkẹ́ ogbàgóòdì sọ pé orúkọ wo ni wọ́n pé bàbá àwọn Mudiru Markaz tán Mudiru Markaz pé àwọn àfá ìsìláàmù ni ó kọ kó kọ ǹjẹ́ wọ́n rí kẹ bọ́ta kẹ wá sọ̀rọ̀ kí ni Mudiru ò pé Bukhari tán aláwọn sàábẹ́ ànábì Mudiru sọ̀sọ̀kúsọ sí wọn ǹjẹ́ jáde kẹ wá sọ̀rọ̀ ni ká tó wá sọ àwọn àfẹ́sìn tí Mudiru wá búlẹ̀ wá jáde sọ pé fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ṣé gbogbo yín bẹ̀rù kí Mudiru má ṣe kíni kó má fẹnu àbùkù kàn yín ni gbogbo yín sá fún àwọn ẹni tí wọ́n sì bẹ̀rù ahọ́n ẹni kankan àwọn sì jáde wọ́n sì sọ̀rọ̀ alhamdulillah àṣìṣe sì bùṣe so ó kọ̀ wo ni wọ́n pé bàbá yín Mudiru tán wàláì àfáàkẹ́ gbagóde ẹ bàjẹ́ sí Islam gan so ẹ bàjẹ́ sí Islam gidigidi gan ẹ bàjẹ́ sẹ́sìn Allah bàdẹ́dà ta ló fún yín ní Sultanul Wa'izin gan ta ló fún yín ní Sultanul Wa'izin ta ló fún yín lókọ yẹn ta ló sọ yín ní Sultanul Wa'izin náà ó ń tọ̀ ó yẹ ká competition fẹ́ nìyẹn ipò tí ẹ̀ fún yín ní Sultanul Wa'izin àwọn mùsùlùmí ta ló fún yín lókọ yẹn náà ta ló fún yín joyè yẹn oyè Sultanul Wa'izin ta ló fún yín ìkẹ́kí nǹkan wọ́n gbé fún yín o kò yẹ yín rárá àti rárá ó tàbùkù yín torí ẹ̀ ní tí wọ́n lè fi ní tí wọ́n máa fi ń gbèrú rẹ̀ fún èèyàn ẹ̀ ní lọ́wọ́ rárá àti rárá kò sí lára yín so ìgbà téèyàn ń bú àwọn sàábẹ́ ànábì ẹ̀ jáde ẹ̀ sọ̀rọ̀ èèyàn mẹ́nu bà àwọn àfẹ́ẹ̀sìn ẹ̀yin tẹ́ẹ̀ jáde tẹ́ sọ̀rọ̀ lórí pé nìkan bú Mudiru bú àwọn sàábẹ́ ànábì tẹ́ẹ̀ jáde sọ̀rọ̀ lórí yẹn ẹ̀yin lẹ́wàá ríbi jáde pé Mudiru pé àwọn olùmẹ̀sìn ní tí wọ́n jẹ́ àbí Mudiru ń fi nǹkan ara bú wọn kí Mudiru máa sọ pé ọ̀fọ́júmọ̀ ni Bukhari pé Bukhari ọ̀fọ́júmọ̀ ni so kí Mudiru máa sọ pé ìwé wo ni Ibn Baz kọ kéwú wo ló mà tí àwọn tíra pẹlẹbẹ ìgbà tó yá sí pé Mudiru ò tó ìmọ̀ kò jẹ́ kí wọ́n mọ àwọn tíra àgbàǹlà tíra tí Ibn Baz kọ àwọn àgbàǹlà iṣẹ́ tí Ibn Baz ṣe ìgbà tó ju wọn ò tó kéwú ẹ̀yìnkùlé tí wọ́n jókòó sí bẹ́ẹ̀ wọ́n rò pé bóyá ni wọ́n ń pè ń kéwú nínú Islam kí Mudiru máa sọ pé Muhammad ibn Abdul Wahhab ọ̀daràn ní kìníkà kò tún wọ́n máa ń bẹ̀yẹn o Mudiru tí wọ́n sọ pé wọ́n máa ń gbé aṣẹ́wó fún Muhammad ibn Abdul Wahhab bàbá wọn sì kọ ẹni tí wọ́n máa ń gbé aṣẹ́wó fún bàbá wọn ó sì kọ ẹni tí wọ́n máa ń gbé aṣẹ́wó fún tí Mudiru sọ pé wọ́n máa ń gbé aṣẹ́wó fún ní Muhammad ibn Abdul Wahhab bàbá wọn sì kọ kalẹ̀ sínú tírà gẹ́gẹ́ bí àfáà àgbà gẹ́gẹ́ bí onímọ̀ tó pèpè Islam yanjú
rí pé ohun tẹ́ ẹ̀kẹ́ máa ṣe àtàrà mùdírù gan ẹ̀kẹ́ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ẹ̀ ń dífẹ́ mú bàbá yín rè tẹ́ bá sọ pé ẹni tó máa ń gbáṣẹ́wó fún ni Muhammad ibn Abdul Wahhab bàbá sì kọ́ kalẹ̀ sínú tíra àgbákò nǹkan nìyẹn wàhálà nìyẹn ṣètò nípa àkàn ríro so n táwa fẹ́ gbájúmọ́ ju gbogbo yẹn lọ àmọ́ gbà tí tó kálukú yín bá wá ń sọ rédèrèdè àmọ́ jáde tì yín àmọ́ jẹ́ kó yẹn pé rédèrèdè lẹ́ ń sọ jákujàku gbá òun lẹ́ ń wí jákujàku gbá òun ní tẹ́ ń sọ wallahi alazim jákujàku gbá òun ní tẹ́ ń wí so bàbá kọ Muhammad ibn Abdul Wahhab kalẹ̀ sínú tíra gẹ́gẹ́ bí àáfàá tó ṣe wáàzì tó pèpè sí di Islam tí ìpèpè rẹ̀ sì yanjú mùdírù tẹ́ sọ pé ó kọ owó ní wọn pé bàbá yín mùdírù tán mùdírù sì sọ fún gbogbo ayé pé ipe kódà so wọn a tún máa gbé aṣẹ́wó ipe wọn a máa gbé aṣẹ́wó fún Muhammad ibn Abdul Wahhab ipe wọn máa ń gbé aṣẹ́wó fún Muhammad ibn Abdul Wahhab Muhammad ibn Abdul bàbá sì kọ kalẹ̀ sínú tíra ṣé tí mùdírù sọ ní pé bàbá mọ̀ pé wọ́n máa ń gbé aṣẹ́wó fún Muhammad ibn Abdul Wahhab wọ́n sì kọ kalẹ̀ sínú níwáàzí mọ̀ tẹ́ ń ṣe wallahi mọ̀ tẹ́ ń ṣe rárá àti rárá so àwọn sanitization tẹ́sọ pé fẹ́ máa ṣe sanitization ìsọnù òṣì tẹ́lẹ̀ fẹ́ máa ṣe yùn àtàrà yín gan ló yẹ kẹ́ ti bẹ̀rẹ̀ kálẹ̀ bá mọ́ tẹ́ ń ṣe torí ẹ̀rọ ìjà sí pé ẹ̀ lè ṣàṣeyọrí gbogbo bí gbogbo tẹ́ ń ṣe káàkiri yùn ẹ kàn mọ́ ṣàṣe dànù ni torí àbòsílẹ̀ ń bá káàkiri gbogbo yín lápapọ̀ àgbáńlá àbòsílẹ̀ ń bá káàkiri náà àbòsí tí ò lè ṣe sóore kankan òun ni tẹ́ ń bá káàkiri so òun ni tẹ́ ń bá káàkiri ó kọ̀wọ́ ní wọn pé bàbá yín mùdírù tán ṣebí mùdírù ló pe àwọn kan ní Boko Haram ní ilẹ̀ Yorùbá àbí etí yín di àfáàkẹ́ ogba gold wọ́n gé etí yín lọ́ngbà tí mùdírù fi sọ pé Boko Haram làwọn alùsùnà ìgbà tọ́lọ̀ bó tún wá mú mùdírù tún wá padà sọ pé àwọn táwọn jẹ́ àṣàírọ̀ àwọn gangan lálùsùnà wàláhì drama àwọn onífẹ́ náà onífídíò ayé máa ń dùn gan nípa ìwà téèyàn sọ pé àwọn alùsùnà ní Boko Haram làwọn alùsùnà kò pẹ́ o nínú tafsiru kan náà nínú oṣù Ramadan kan náà kò pẹ́ báyìí bí mùdírù ṣe sọ wípé àwọn táwọn jẹ́ àṣàírọ̀ àwọn ni alùsùnà wàljama'a mo ní ì torí ẹ̀ ní olùmọ́wà bàbá wa àwọn bàbá tí wà nù àwọn Dr. Fadil al-Imam kallaba ní ṣe dáadáa fún wọn kó bá ní gùn wọ́n lẹ́mí lórí dáadáa lórí ìmọ̀nà lórí òótọ́ so bàbá ṣe sọ pé àbórí nǹkan báwọn ó sọ pé Boko Haram làwọn alùsùnà ìwọ náà sì sọ pé alùsùnà ni ọ kí ló wá jẹ́ báyẹn so alájà kí wá góòdì ẹ lọ sọ́ra yín ẹ dákun oye ẹ lọ sọ́ra yín so ẹ lọ ṣe kí ní ẹ lọ sọ́ra yín wallahi rídìí ọ̀rọ̀ lẹ́ ń sọ wallahi al-azim so ẹ lọ sọ́ra yín wallahi ẹ má ẹ̀fà wá sọ fún wa pé wọ́n sọ̀sọ̀ kú sọ sí mùdírù awó tí ẹ sọ̀sọ̀ kú sọ sí mùdírù in tí mùdírù bá sọ tí ò dá awófin ilẹ̀ pé wallahi ìsọkúsọ dẹni yìí sọ ní díẹ̀nù kùfà so ní díẹ̀nù kùfà tí mùdírù bá parọ́ ń bì kàn sọ fún gbogbo ayé pé irọ́ ni ẹni yìí pàfà wallahi àsì ní díẹ̀nù kù tí mùdírù bá sáìmọ̀ kan á jẹ́ kó yé gbogbo ayé pé wallahi àìmọ̀ kan mọ̀lẹ́ni yìí ṣe ń bì kíní ìfà àsì ní díẹ̀nù kù ó tó bá fi lè mú mùdírù tí mùdírù ò lè díẹ̀nù kù tó yá sí pé mùdírù ò lójútì mùdírù ò ní ìtìjú àti sọ ìkéyìí ọ̀rọ̀ sí àwọn olùmọ̀ ìsìláàmù àtàwọn sàábé ànábì so táwò bá tiẹ̀ ní pé mùdírù ní tí mùdírù ò ṣe tàbá tiẹ̀ ní dìfẹ́ mùdírù tàbá ní sọ ohun tí mùdírù ò sọ mọ́ wọn oye at least èyí tí mùdírù sọ agbọ́dọ̀ tijú àti sọ náà agbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé wallahi rédèrèdè mọ̀lẹ́ni yìí wífà so rédèrèdè mọ̀lẹ́ni yìí wífà oye báyẹn so fún délé ẹ̀ máa sọ fún wa pé ọ̀rọ̀ wo ni wọ́n sọ sí mùdírù mọ̀ ìgbà tó yá sí pé ẹ̀yin náà wà láyé ńgbà tí mùdírù fi ń sọ àwọn sọkúsọ kunta hayyan ẹ wà láyé fa ẹ̀ ń ṣẹ̀mí ẹ̀ kú so abẹ́ travel lọ inú òṣùpá nígbà tí mùdírù fi ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ sáwọn olùmọ̀ ìsìláàmù àwọn sàábé ànábì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́ẹ̀sí láyé yìí ni alájà kí ó gba gold ẹ má ṣàbò sí fal umma yìí ma kò dá rárá àti rárá tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ a máa ń sọ fún yín tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ sọ òdodo wallahi tẹ́ bá sọ òdodo oye so tẹ́ bá sọ òdodo ẹni tí ó bá tún sọnù gan látara yín yóò tún sọnù
ẹni tí ó bá tún sọnù látara ipẹ́ tẹ̀ so òdodo gan yóò tún ṣe kíni yóò tún sọnù yóò tún ṣe kíni yóò tún sọnù so kálọ̀bà ẹ̀dà kó fi yín mọ̀nà so ọ̀rọ̀ wo ni wọ́n sọ sí bàbá yín mùdírù markaz bàbá yín mùdírù markaz bàbá yín tí ń bú àwọn àfẹ́ẹ̀sì bàbá yín tí ń tútùkùtù sínú ayatul Qur'ani bàbá yín tí ń sọ̀sọ́kúsọ rédèrèdè so this man too dey condemn person àmọ́ wọ́n lè condemn ẹ̀sìn tèmi so oye ẹ á máa sọ̀rọ̀ yẹn fún wa mọ́ tó bá dijọ́ mi ẹ ọkọ̀ rohun tẹ́ fẹ́ sọ náà so ẹ ọkọ̀ gbé ìyẹ̀wò náà kó tó di pé ẹ wá sọ̀rọ̀ ń ta gan-an ó yẹ kẹ́ ẹ lè fi lálàá náà ẹ ọkọ̀ lálàá kẹ́ ṣe rí àázà ohun tẹ́ fẹ́ sọ lójú oorun tẹ́ bá ti jí sáyé so ẹ ṣe wá confirm pé bóòdù mo ṣe rí àázà ohun tí mo fẹ́ sọ lójú oorun yìí oye so ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe lóhun oúnjẹ àìpẹ́ yìí ni mo rọ́rọ̀ yìí yẹn tí wọ́n sẹ́ndẹ̀ sí mi mo ṣe ní òkè ẹ jẹ́ ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ díẹ̀ lórí rẹ̀ kọ́lọ́bẹ̀ ẹ̀dà kó ṣàánú èyí táwà ní fún yín nìhun so allọ́bẹ̀ ẹ̀dà yóò tún àwà àti yóò tún wá ṣe wa hadha wa sallallahu wa sallama ala nabiyyihi wa ala alihi wa sahbihi ajma'in fasubhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayka